mọ̀lẹ́ńbẹ̀ ń wo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin pàtàkì èèyàn tó mọ̀rọ̀ gbọ́, etí inú ni kẹ́ ẹ yá mi o. Ọ̀rọ̀ tòní kì í ṣe nítorí òṣèlú, kì í sì ṣe nítorí àṣà. Kàbìtì ọ̀rọ̀ yín ló sọ̀kalẹ̀ wá látòrí ìtẹ́ àánú. Wòmí ọ̀rẹ́ mi, yá mi létí rẹ o. Mọ̀ mọ̀ pé wèrè ní wàásù, má wojú ẹni tí ń sọ̀rọ̀ o, ní tí ń jáde lẹ́nu rẹ̀ ni kó fetí sí. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní láti tìkọ́ṣe lọ̀rọ̀ wà, ọ̀rọ̀ yìí sì ń bẹ pẹ̀lú Olúwa, tí Olúwa Ọlọ́run ọba lọ̀rọ̀ náà o. Ọ̀rọ̀ tó jẹ́ pé kò mójú ẹni tí ń sọ, ọ̀rọ̀ tó jẹ́ pé bí èèyàn bá sọ ńgbà míì yóò sì mọ fi bára rẹ̀ wí ni. Ìyìn ló dífá fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo pèdèpèdè àti gbogbo oníwàásù pátápátá. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tí wọ́n ń sọ a sì mọ ta báwọn náà. Lónìí, ọ̀rọ̀ tèmi ó sọ yìí yóò ta bẹ́mi gan lára o, yóò jọ ta bá gbogbo wa ni. Ó dá lórí ọpẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń fi ẹsẹ̀ Bíbélì ni wọ́n máa fi sọ̀rọ̀. Wọ́n bá sọ̀rọ̀ wọn ó fẹsẹ̀ Bíbélì yọ. Wọ́n máa fi ara wọn wé Dáfídì ọba. Wọ́n á mọ̀ pé ṣe bí Dáfídì ṣẹ̀sọ́ Ọlọ́run rí, tí Ọlọ́run sì dáríjì. Lóòótọ́ ni o, Dáfídì gbàyàwó oníyàwó, kódà wọ́n bímọ fúnra wọn. Ṣùgbọ́n ǹjẹ́ ìwọ mọ bí tí Dáfídì ti ń bá Ọlọ́run rẹ̀ ní kọ̀kọ̀ bí? Ǹjẹ́ ìwọ mọ tí Dáfídì fi ń sa Ọlọ́run ni? Ọpẹ́ ni Dáfídì fi sa Ọlọ́run rẹ̀. Yóò da ẹ̀sálẹ̀, yóò sì mọ ṣọpẹ́. Ọpẹ́ Dáfídì yìí ìmọ̀ pọ̀ ju ìbéèrè rẹ̀ lọ. Ọpẹ́ mélòó ni ìwọ ti wá dá fọ́lọ́run ọba rẹ o? Mo bi ọ́ ni o, ọjọ́ ọpẹ́ mélòó ló ti dá fọ́lọ́run ọba rẹ? Ìbéèrè rẹ ǹjẹ́ kò pọ̀ ju ọpẹ́ rẹ lọ bí? Níwọ tó jẹ́ pé ẹ̀kan lọ́dún ló mọ̀ gbàdúrà, bó o bá sì gbàdúrà ẹ̀kan náà, ìbéèrè rẹ tírélà ò ní lè kó tán. Ọpẹ́ ló ń jẹ Ọlọ́run. Bí ọ̀rọ̀ bọ̀dá mi ọ̀gá mi Olúgbénga Àbẹ̀fẹ́ Géńgbé tí èlé ọmọ Adébóyè, kọ́lọ́n kó dẹlẹ̀ fèèyàn rí. Wọ́n ní wòmí ọ̀rẹ́ mi, ọba bí Ọlọ́run ò sí o, èmi wá ṣàfikún ẹ̀. Mo lọ́ba bí Ọlọ́run ò sí, ọpẹ́ sì ló ń jẹ rẹ̀. Kábíyèsí Ọlọ́run tí ì jẹ̀bà, bẹ́ẹ̀ gúnyán lẹ́bẹ́ Ọlọ́run yìí jẹ́ o, bẹ́ẹ̀ rúkà kan mìnìjọ. Kò kan sàtíà ọba àfọ́pẹ́ yìí nìkan. Ọpẹ́ mélòó ló ti wá dúfẹ́lẹ́ du ìwọ ọ̀rẹ́ mi? O jí làárọ̀, o gbapá ó ṣeé gbé, o gbẹ́sẹ̀ ó ṣeé gbé, o fọnu tán o gbé kọfí lura, ìyàwó rẹ̀ díngéṣà mẹ́yìn fún ọ, o jẹ́ tán o wá ṣe kùtàndí. O tún ti wọ́ bàpò, orowó ọbẹ̀ fílẹ̀, o ní kí wọ́n ti ṣàkí onígbà awẹ́ o, kí wọ́n ti bọ̀kọ́tọ̀ sí pẹ̀lú, kí wọ́n ràmàlà kó fẹ́lẹ́ bí etí, èèyàn ló jẹ bó o bá dé lálẹ́. Ǹjẹ́ ìwọ mọ̀ yìí pé ọ̀ká àìmọye èèyàn ni wọ́n rìn tí wọn ò tí ì rí nǹkan jẹ, tó jẹ́ pé omi lásán ni wọ́n fi ṣe oúnjẹ àárọ̀, ọ̀nà tọ̀sán ò tí ì yọ o, wọn ò mọ ibi tí ó gbà wáyé, bèlè ń tẹ́ pé wọ́n mọ ibi títalé ó ti wá. O bọ́ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ nù ní pẹ́ńsúláìtì ló pé àbí baby boy ló sì ń gùn ni, tí wọ́n bọ́ ọtí kó tó ṣiṣẹ́ o. Oní Range Rover tó overtake rẹ ló ń wò, ló bá kọ́wọ́ mọ́rí, ló níwọ̀ Ọlọ́run bóun tèmi ṣe jẹ́. O rẹ́ ní tí ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ta mi sí lára o. O rẹ́ ní tí ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ sẹ́ tó ta mi sí lára. Oní Range Rover ló ń wò. O rẹ́ ní tó fẹ́ jànà mọ́ lẹ́nu níbi tó ti ń ronú póun ò ríṣẹ́, tí ń ronú ibi tó ti lọ ṣe interview tí wọn ò fún iṣẹ́. Ìwọ ọ̀rẹ́ mi ti ń gbèlú òyìnbó tó o mọ́ fojoojúmọ́ kọ̀ǹpléènì, ìlú yìí ti sú mi, ìlú yìí ti sú mi, bíìlì ló ń gbé gbogbo owó lọ tán. O sì dúpẹ́ tiẹ̀, dúpẹ́ tiẹ̀ àwẹ̀, ṣé bí wọ́n tiẹ̀ rí bíìlì tiẹ̀ san? Èèyàn mélòó ni wọ́n ti kọjá lára rẹ̀ lónìí tí wọ́n jẹ́ òyìnbó aláwọ̀ funfun o, tí wọn ò rí lẹ́sùn, tí wọ́n ń forí adésẹ̀gbẹ́ títì tó jẹ́ pé abẹ́ igi ni wọ́n sùn káàkiri. Ṣé bí ìlú tí wọ́n ti bí wọn ni wọ́n ń gbé ń? O gbàgbé pẹ̀lú òyìnbó kì í ṣèlú bàbá rẹ̀, ṣùgbọ́n o ayẹyẹ ọ̀ ń bẹ̀, onílé lórí, o sì tún rántí ṣọpẹ́ tiẹ̀. Ǹlẹ́ o ọ̀rẹ́ mi, ìwọ tí nǹkan ń ṣọmọ rẹ, bóyá ara ọmọ rẹ ò yá ni, àbí kò tí ì rí lè wé wọ̀, ló wá kárí bọnú bí ẹni tọ́fọ̀ ṣẹ̀. O jẹ́ kàn dúpẹ́ tiẹ̀, dúpẹ́ tiẹ̀. Ọmọ rẹ wà láàyè ló mọ̀ ń ráyè tó mọ̀ fi ń kọ̀ǹpléènì. Ọlọ́run ló fún ọ o, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ o, ṣùgbọ́n mọ́ ṣọpẹ́. Àbí wo mọ̀ yí pé alápàdúpẹ́ lọ́bọ Ọlọ́run ni? Ọ̀rẹ́ mi, ọmọ rẹ ń bẹ láàyè níṣẹ́ o, kò sí ní tó lè dé bẹ́dà tí ò ní kọjá lọ. Ìgbà ní gbogbo nǹkan, sáàsì ní gbogbo nǹkan. Ó dàbí òkì ìlú bàbá mi ni. Wọ́n ní òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ mọ́ yọ̀ mọ́ ti ń ṣe ni ò lè pa ni. Gbogbo nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ sẹ́dá ní gbogbo ìgbà ní gbogbo àkókò, àfinágbàgbọ́ rẹ wo ni o, kó lè bá a fẹsẹ̀ múlẹ̀ sí ni dáadáa. Agbọ́lọ́ngbọ́ èyàn ò yí pé àní dán wa wo, wọ́n ó dán wa wò mọ̀nà káì. Ànábì Muhammadu sallallahu alaihi wasallam, ọ̀rẹ́ Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni, àyànfẹ́ Ọlọ́run sì ni pẹ̀lú. Síbẹ̀síbẹ̀ náà a tún dán wò. Àbí wò mọ iye ọmọ tó kú lọ́wọ́ Ànábì Muhammad ni, kódà ọmọ rẹ̀ kú lọ́jọ́ ọdún. Jésù Kristi ọmọ Màríà nù ni. Adóhùn náà wo, ìwọ tiẹ̀ wò ó nínú ìwé Matthew orí 26 ẹsẹ̀ 29. Jésù wípé ó sì lọ síwájú díẹ̀, ó sì dojúbolẹ̀, ó sì ń gbàdúrà wípé bàbá mi, bí ó bá lè ṣeé ṣe, jẹ́ kí aago yìí kí ó kọjá kúrò lórí mi, ṣùgbọ́n kì í ṣe bí èmi ti ń fẹ́ o, bí kò ṣe bí ìwọ ti ń fẹ́. That is to say, àdánwò náà nu. Àdánwò wo ló wá tún jù bẹ́ẹ̀ lọ o? Ta wá ní ìwọ
tí wọ́n mọ̀ pé why you kọ́ why ni ta ni ọ̀nà ta ni dán wò. ìwọ ọ̀rẹ́ mi lọ wọnú ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 22 ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù bọ́lọ́run ti fẹ́ nu o. òwe mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ o. tẹ́ ẹ bá wọnú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 41 nígbà tí Jésù fẹ́ jí Lásárù dìde. Lásárù ti wà ń pò òkú fún ọjọ́ 4 o, kódà ń ti rùn. ǹjẹ́ kí ni Jésù Kristi olùgbàlà kọ́kọ́ sọ? ó ní Jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ ti gbọ́ mi. àbẹ́ẹ̀ rí nǹkan agbára ọpẹ́ lẹ rí òun ni o. kí Jésù ó tiẹ̀ tó ṣe ohunkóhun ó kọ́kọ́ dúpẹ́ ná nítorí pé ó mọ̀ pé ó ti di ṣíṣe. nínú ìwé Mátíù orí 14 ńgbà tí Jésù fẹ́ fi ìṣù àkàrà 5 àti ẹja dídín 2 tó fẹ́ fi bẹ́gbẹ̀rún 5 èèyàn ọpẹ́ ló kọ́kọ́ dá. lẹ́yìn ọpẹ́ Jésù wá pín ìṣù àkàrà náà lé wọn lọ́wọ́, wọ́n mọ̀ jẹun ẹgbẹ̀rún 5 èèyàn wọ́n jẹ àjẹyó, kódà àjẹkù tó ṣẹ́kù ńlẹ̀ agbọ̀n 12 ni wọ́n fi kó lọ. iṣẹ́ ìyanu tí ń bẹ nínú ọpẹ́ lẹ rí wọn. Alukurani alápọ̀nlé òun náà sọ̀rọ̀ ó tún fi tiẹ̀ náà kún. nínú Suratul An-Naml àyà 41 ó ní fàyínà mọ́ yaskuro lè nọ́fùsì yìí ó lẹ́ni tí bá ń dúpẹ́ ó ń dúpẹ́ nítorí ẹ̀mí ara rẹ̀ nítorí orí ara rẹ̀ ni o. ànábì tí ìkẹ́ àtọ́là ń bẹ fún sallallahu alaihi wasallam nínú àdìsí ànábì kan. ànábì ní ẹni tí ò bá dúpẹ́ nù nǹkan kékeré kò ní lè dúpẹ́ nù nǹkan ńlá. ẹni tí ò bá sì dúpẹ́ fẹ́ èèyàn kódà yóò nira fólúwa rẹ̀ láti dúpẹ́ fẹ́ lọ́hùn ọba. Suratul Rahman ó ní fabiyaye Allahi rabbikum tukasibani ó lè wọnú orí olúwa yín ńlẹ̀ yín lè sẹ́bí tí ó ṣeé ṣe kẹ́ ẹsẹ̀ kankan nu orí olúwa ni. àní kẹ́ ẹ máa dúpẹ́ ẹ jẹ́ a máa dúpẹ́ ká sì máa kọ́ àwọn ọmọ wa láti máa dúpẹ́. bí wọ́n bá jẹun tán kí wọ́n ó dúpẹ́, bí wọ́n bá sì jí kí wọ́n ó dúpẹ́ nítorí agbára àwọn kọ́ wọn fi wà láàyè. kò sọ́gbọ́n kan o, kò símọ̀ kan, kò sáìmọ̀ràn kan tó kọjá ọba Ọlọ́run lọ. la hawla wala quwwata illa billahi ní Alukurani wí. Ọlọ́run lolùkáká ohun gbogbo. bá a bá sì ti ń dúpẹ́ fún àáfimọ́ ráyè ìjálólè náà ni. ìwọ olùgbọ́ mi tó jẹ́ mùsùlùmí gbìyànjú láti mọ́ fi kọ́ àwọn ọmọ rẹ o. bí wọ́n bá jẹun tán ní kí wọ́n mọ̀ wípé alihamudulilayi lazi atamuna wazakana wajalana minale muslimin. ọpẹ́ fọlọ́run ọba fún oore oúnjẹ tó ṣe yìí, ọpẹ́ fọlọ́run ọba fún gbogbo oore tí ti ń ṣe fún wa, a sì dúpẹ́ pé ó ṣe wá mùsùlùmí. ẹ mọ́ bínú pé mo gbà yín lákòókò ju o. ọ̀rọ̀ kàbìtì ń ló sọ̀kalẹ̀ wá látòrí ìtẹ́ àánú. ọ̀rọ̀ mi ò ní jù bá ń lọ lónìí. Adékúnlé ń lèmi jẹ́, bàbá mi ládé ìtẹ́. èmi lọ ọmọ ọlọ́pẹ́ tó rọpẹ́ tán tó tọpẹ́ tán tọpẹ́ tún sì ṣẹ́kù sínú ilé mi. ẹnu ọpẹ́ tèmi ò ní kán o. alihamdulilayi yazil jalali wal hikram. ire o ire kàbìtì.